tó bá gbalẹ̀ ẹnìkan kì í sọ lóòrọ̀ ọ̀rọ̀ tó bá sì gbàjókòó ẹnìkan kì í sọ lórí òró. Ṣọlọ ẹ̀yin torí ọ̀rọ̀ tó ń béèrè lọ́wọ́ mi lọ́nà oko wọn kàn dá lóhùn ni sọ̀rọ̀ òòṣà tó ń wò ó àwọn baba ńlá baba wa àwọn ni wọ́n ń bọ òrìṣà wọn tó ń nígbàgbọ́ nínú ẹ̀ tó sì ń bọ tó ń sìn lójú méjèèjì kó tó di pé wọ́n kú nígbà wọ́n ń bẹ láyé tó ń bẹ láyè ìdí òòṣà tó ń wò tó gbẹ̀hún kò ní gbẹ̀ oríṣiríṣi nǹkan tẹnu ń jẹ lọ́ọ̀bàǹdì òòṣà àmọ́ ńgbà tí wọ́n ti kú tí ọ̀sẹ̀ ti ń bọ́ mọ́ nídìí òòṣà wọn ti rí bó ti rí wọn torí pé mi ò nígbàgbọ́ ńbẹ̀ àwọn náà nígbàgbọ́ nínú òrìṣà mi ò sì nígbàgbọ́ náà ìgbàgbọ́ tèmi ojú tẹ̀yìn kò ju ti ẹ̀yin ọmọ mi lọ àti tẹ̀gbọ́n yín tí ń bẹ lẹ́yìn odi ìgbàgbọ́ ti tèmi nu kọ́lọ́ ń jẹ́ kó kẹ́rù wálé kó soríire kọ́kọ́lá kó ọ̀rọ̀ wàá bá mi nínú ìlú yìí tèmi nu. bá mi ìgbà tẹ́yìn wá nígbàgbọ́ nù ṣe kí wàá nìkan tẹ́yìn nígbàgbọ́ nù ẹ̀ gan-an. ẹ̀yin ọmọ mi mo nígbàgbọ́ nù ẹ̀. ṣùgbọ́n bá mi èsì jẹ́ káwọn abòòṣà yí padà gan-an. kẹ́ ẹ máa bòòṣà à ń torí àjà níta ní jà lẹ́ǹkùlé òun ohun tí ń bẹ lẹ́yìn àfájòjé lẹ̀ ọ́ máa bòòṣà nígbà èmi bàbá rẹ ti ń bòòṣà ọ wá ní wọ́n máa bòòṣà kì í sojú ẹ̀mí mi ọ bòòṣà bí kíla wo kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là. ó dà àdìsá bá mi ní ká má bòòṣà o ebi bí mi ṣe wà yìí ebi ń pa mí gidigidi gan. ẹ lọ bẹ sukana ọmọ yìí máa ń dára bòòṣà. Hola, bàbá. Báwo ni wo bẹ̀rẹ̀ rádaràda ìjàre? No. Wo ànírèrè o, má yẹ kí n bá ọ fún ẹ. Mo mọ̀ pé yẹ ká ṣẹ́ lórí dọ́kúmẹ̀ntì ẹ lọ́la. But èmi ń travel right away. Mo fẹ́ lọ rí pọ̀ sí lábúlé wọn ní hotel wọn díẹ̀ sódì. Ó yẹ kí n wà ń bẹ̀. Má bínú. Ó yé mi sẹ́, èmi á jọ preferences. No, èmi ni kọ́kọ́ o torí tí mi bá fà kárọ́ máa tẹ̀lé ni èmi àti ìdí àmì ni o sweetheart mi àìrọ̀ ẹ̀yin lẹ máa ń ṣe gbogbo yẹn tó jẹ́ pé tó bá ti fún wa lásàmẹ́ tá bá ti lọ fún ẹni seminar báyìí ẹ máa gbọ́mọ ni no ṣé yẹn no Ọlọ́run ti fún mi ní ìfẹ́ ayé mi mo dẹ̀ fẹ́ràn ẹ̀ gidi gan so kí ló tí yàn ṣe ṣìnà tí yàn fò kiri fún owó òṣìṣẹ́ ìṣe ẹ̀ máa lé lọ forí kò nǹkan mo gbàdúrà fún ẹ Ọlọ́run aṣáánú ìwọ kára ń gbọ́dọ̀ tẹ̀lé tí ó gbọ́n ti kọ́ láǹsọ̀ kémi lọ gbọ́mọ mo mọ́ lọ́wọ́ tó ti wà lára ọmọ yẹn ebi ń ṣe irú ẹ o àwọn ló ṣe rádàrà dá yẹn mi ò lè ní ìdásí rẹ sọ àbá ṣóòṣì. ebi ti sẹ́ẹ̀ náà kọ́ wọlé dé àwọn tá a fẹ́ fọ́n pọ̀ sí gbèsè yìí kó ti ká máa lọ. ṣé bá a ṣe fẹ́ máa lọ nù yóò ní change. Àfúlé máa kọ́ máa tó sí wa lára. I dress actually by you to me. All right then. My baby, how are you? Yeah. So if I go chocolate, everything, Danny? Everything. All right, yeah. So I'll be back here, look, see me. Baba baby. My baby. All of my mom mi lómi odò mi rọ. A máa yàrá gbogbo àwọn bottle water, everything. Ye kò ṣe ìyá kan ló bí mi àbí mi ò ní bàbá. Ìwọ tọ́jú ara ẹ̀. Èmi ṣáà tọ́jú ẹ náà máa pa ara. Ọ̀rẹ́ àfààná. Kí ló ń ṣẹlẹ̀? Ibi náà ló wà.
ọ̀dọ̀ wọn yẹn náà ni. àgbàgbé yẹn. ibẹ̀ náà ni. àgbàgbé yẹn. wá kí ló kọ́ gbàdá nínú bá mi sọ fàlàyé ó di ọ̀túnla kí tó dé kọ́lá mo ti máa sọ fún ẹ gbogbo wa tó wù yìí ò dáa mo mọ̀ pé bí náà ló máa wà ọ̀dọ́mọ tó wà yìí ó mú nǹkan ni ó mú ẹ̀jẹ̀ wọ́n náà wò kàn tó kọ́lá. ó ìwọ January kọ yìí o. ó ti sọ fún ẹ ìpèmí wáyé wá ṣe òun lè mí ṣe tí n bá dọ̀rùn máa rojọ́ náà ó dẹ̀ lẹ́jọ́ tí mo gbọ́ lọ́rùn. ok ní kí gbogbo ẹ máa mú. ìgbà tí mo sọ fún ẹ pé kò gbé ọmọ kan lọ sí àgbèrè ibi tó sọ fún mi kò lè dísáì oníyàwó ẹ náà nífẹ̀ẹ́ nílẹ̀. bá mi sọ fún. kí ló ń ṣe àlàyé jára ẹ̀ náà. bá mi sọ fún. gbé mi èwo ní kí n ti lọ sọ fún bẹ́ẹ̀. well kádà ọ̀tọ́nà ní kádà ara ẹ̀ ni. ó dọ̀tún la kódà ọkọ mi ò dé pẹ̀lú ẹ̀ ó mi kí wẹ́lú mi fò ṣùgbọ́n náà ló close lóde ẹ̀ mọ́ bọ̀jọ́ tó lọ máa pẹ́ ń bí. ọmọ yìí. ìtẹ́mi wáyé wá ṣe ni. má kú léni kó bá kú jẹ́ ó tọ̀tún la ọlọ́ aṣọ ẹ̀. ẹ̀ẹ́dẹ̀mẹ́ra abúlé bọ̀ kò sí wàhálà. ok náà aṣọ ẹ o. àlọ́ aṣọ mi tẹ́lẹ̀ ẹ̀yin ní àmọ́ tó sọ yìí ó ń tẹ̀ wá ẹnu kiri lẹ̀ wá o. ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ìgbà tí mo délé ni wọ́n ṣàlàyé fún mi pé ẹ ti wálé ẹ ti wá bínú gan ìdí rèé tí mo ṣe wò pé kí n sáré láti wá báyìí ẹ wò ó wá ẹ má bínú ọwọ́ mi ló dí o ẹ wò mo wá ń ṣe ìlérí fún yín wípé tó bá máa fi di ọjà tó ń bọ̀ máa ti parí iṣẹ́ yìí kódà máa wá kó iṣẹ́ yìí máa kó lè lọ́wọ́ báyìí ẹ má bínú sí mi. ọtún ṣèlérí mi nù. tó bá di ọjà tó ń bọ̀ máa kó iṣẹ́ yìí máa kó wá fún yín mo ń ṣèlérí yẹn fún yín bẹ́ẹ̀. onígbégbà ó délé wọn wí fún ọ bí mo ṣe wá fara kí n lè yín àbí bẹ́ẹ̀ kọ́ wọn ò ní ohun tí wọn ó sọ fún ọ báyìí ọtún ti ń ṣèlérí mi fún mi pé tó bá dọjà tó ń bọ̀ ọ ti parí iṣẹ́ yìí àbí tó wí kọ́nù wọn wà fẹ́lẹ̀ dọjà tó ń bọ̀ bọ́ ọ bá wá parí sọ́hùn ọwọ́ ara rẹ náà ló fi parí sínú ayé ara rẹ bọ́ ọ bá ti parí rẹ ọ máa rí lọ síwájú iṣẹ́ rẹ ó máa lọ sókè náà ní tọ́lọ́ jẹun kókó tó jẹun láyé rẹ ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ sọ́dọ̀ ní tí n bá ṣépè fún yóò mú wọn bí ìgbà tí yàn mú kẹ̀lẹ̀bẹ̀ tó lẹ̀ mọ́kiri ni bẹ́ẹ̀ ni fúnra rẹ̀ ló sí ní tó bá di ọjà tó bọ̀ ọ parí iṣẹ́ elédùn bá mi kọ́ lọ́wọ́ ló ṣe ṣe fáwọn ilé náà. ẹ ṣe ẹ má bínú ẹ ṣeun bá ìyá mi ẹ ṣeun ọmọ wa rí sí sọgbọ́. mo fi ń da yín lójú àjẹ kó tẹ̀ yín lọ́wọ́. èmi ti gba ẹ ṣe mọ̀. ó ṣe ó kù sí ọ lọ́wọ́ ọwọ́ ara ẹ̀ náà lọ́ọ́ ti fún wàrà. ẹ jẹ́ kí n pè ẹ́ máa pè é padà ọ̀rọ̀ ẹ̀ ò ṣe gan. báwo ni ṣe dáadáa ni ẹ ṣe wà ókè kí ló dé mo máa rí ẹ. kò sí problem sir inspector James ló ní kí bí wọ́n délé fa. ibo lòun wà. ó sọ pé òun fẹ́ sáré dé abúlé so ó ní mẹ́sẹ̀gì ẹ̀ ó wà urgent. but òun ló yẹ kó handle àwọn papers yìí. ok ṣé o ti confam bóyá o ti dábúlé ṣá. actually to be realistic mi ò tí ń confam. no à ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ìwọ try láti pè é tó travel àmọ́ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. ok sir. ọ̀rẹ́ àfà. ṣé o dẹ̀ ti dábúlé. mi ò tí ì débẹ̀ o. so ọ̀nà ló ṣe wà báyìí. ó pẹ́ jù lágbára ọlọ́run àmì ìsáré ní next 30 minutes. so ọ̀dọ̀ wọn ni mo wà báyìí o mo ti wá bẹ́ẹ̀ deliver file tó gbé fún mi. ọ̀rọ̀ ẹ̀ ṣe lọ́wọ́ nífẹ̀ẹ́ wọn náà thank you very much ìjọ òṣìṣẹ́ yẹn ṣe tún kúrò lọ́kẹ́ ẹ̀. báwo lè ṣe ń ṣe báyìí mo ti kó ń bẹ̀ náà ṣé mo kó message tó rán mi ó wà urgent so mo ti wá sáré deliver. àdúpẹ́ wọ́n ṣiṣẹ́ lórí ọkọ̀ owó là ń sọ̀rọ̀ ẹ̀ báwo ló ṣe. ẹ ṣe mú wa ilẹ̀ ń mọ ibi tó ń wà so definitely tó bá jẹ́ pẹ́yìn náà nìyẹn á mọ ibi tó wà. bíyàn ṣe ń ṣe kan nìyẹn ọlọ́run ní járe láburú ìwọ́n gbà bá mi gbélé sínú mọ́tò mi náà máa tẹ̀lé bá mi gbélé sínú mọ́tò báwo rẹ̀ ní tíì gbogbo. kì í ṣe pé nǹkan kan ṣe wọ́n kan tààrà náà àmọ́ lórí ọ̀rọ̀ òṣàlẹ̀wà ni a gbọ́dọ̀ kọjá níwájú òṣàlẹ̀wà ká máa sọ wípé a fẹ́ máa bọ́ ó sì wù mí kí n máa bò òṣà náà yá wa.
ó gbóhùn ẹ̀ láti máa náwó sí òsàlẹ̀ bàbá yìí. wo mi sórí bàbá rẹ tó sọ pé kó o má náwó sí òsà ó ní ohun tó rí o ó kéré o láti máa náwó sí òsà bẹ́ẹ̀ sì ni ọ̀tún kéré láti náwó sí òsà ṣùgbọ́n bàbá rẹ tó ní kó o má náwó sí òsà ó ní ohun tó rí àtàrí àjẹmọ́ sí tí ò ń ṣe gbọ́dọ̀ tó ń gbọ́ àmọ́ kó o tó lè náwó sí òṣà yìí ní bàbá rẹ lọ́wọ́ tó o bá ní kó o máa lọ náwó sí òsà èyí tí ò ń jẹ kó bọ́ bá lọ rè fún lẹ́kọ̀ọ́ èyí tó jẹ́ pé yọ̀ ní jẹ tó jẹ́ pàdé lọ́lọ́ fún tí o mọ̀ pé àjálù burúkú nù tí ẹ bọ̀ ọ̀nà tó bá yí ara rẹ jẹ́ nù àti kó lọ tu bàbá rẹ nínú kí ló bàbá rẹ yọ sí ọ ó yàn lójú. àmọ́ gẹ́gẹ́ bí abiyamọ gidi láàrin ìlú tí mo mọ̀ yìí àti iṣẹ́ ribiribi tẹ̀ ń gbéṣe nínú ìlú wa yìí kí lè lè bá mi ṣe sí tó ló ń wù mí tọkàntọkàn kí n máa bò ṣayé mi. mo bẹ̀ sí ìlú náà sí àmọ́ ṣé bàbá rẹ ń bẹ́ ń lé kó o tó lò délé ní ìsìn àwọn òmìnira ti lọ sí ẹnu ọkàn bàbá rẹ yóò yọjú sẹ yóò sì fi gbogbo kan yóò mú un tó ti gbọ́ káàrí ọmọ ọ̀dọ̀ àgbà òbúrú yóò ju ọ ṣe o wọn pé bọ́mọdé bá mọ owó ẹ̀ yóò kú gbàgbé kí ìfẹ́ bàbá yìí fẹ́ mọ́ gbọ́ ìmọ̀ràn àgbà yóò sì ju ọ ṣe. ìgbà tí wọn kò fẹ́ mú mi látàárọ̀ wá ti sọ náà ìsinyìí wo bí ta wà á wà ń tàwọn ò sọ fún mi kò fẹ́ mú mi bó ni mo ti fẹ́ rí mi báyìí ṣé mo fẹ́ sọ̀rọ̀ àmì domi ni. sweetheart má blame ọmọ ẹ nítorí mo sọ fún ẹ ìwọ ló gbàgbé láti pàkó mi ẹ bá tó bá wo òǹgbẹ ló máa ń gbẹ̀yàn náà ṣé wọn gbọ́dọ̀ sọ pé òǹgbẹ ó yà gbẹ̀mí ẹsẹ̀ no ìwọ ló wà fọ́ọ̀tò má blame baby mi. baby ṣé ẹ̀ṣẹ̀ ni nísìnyí wípé mo gbàgbé omi ẹ̀yin náà lẹ ń kán wa lójú ẹ tètè kó báàgì ẹ tètè ṣègbè ẹ tètè ṣàwó so mo dẹ̀ gbàgbé. kí la fẹ́ ṣe wá. kò sí wàhálà tá a bá déwájú ọmọ aráàlú tó ń tomi lẹ́gbẹ̀ẹ́ títì ọ̀ á dẹ̀ rà fún. àwọn tẹ̀tà torí ògbọ́n ló ń gbọ́ ẹ̀wà tó ń ta lẹ́gbẹ̀ẹ́ títì kìíní kan most nǹkan tó ń ta kò ní dark number ẹ̀mí ò ní ṣe baby mi don't worry tábà ti débi tí mo mọ̀ kí ọkàn mi ra nǹkan fún ẹ so máa wọ bẹ́ẹ̀ máa ra nǹkan fún ẹ ṣe ti bọ́ dé don't worry. ọmọ bàbá ẹ kò sí wàhálà ọlọ́run ló ní kémi náà ní bàbá ká ní mi ò ní ni màá ti ronú kú kò sí wàhálà ẹ lọ ra fún ọ èmi gan tí mo dàgbà tó yìí mo ti mọ omi odò kò sómi tí mi ò kò dẹ̀ sí nǹkan tó ṣe mí. ó náà ni wọ́n ní ẹ̀gbin odò kò ń pààyàn fẹ́ni tó ti mú dàgbà àwọn nǹkan dọ̀ sí banana ló gbé dàgbà. you're not serious. kò sí wàhálà so tábà ti débi tí màá ti ra tí mo kọ́kọ́ mẹ́ra fún ara. kò sí wàhálà o. àdé ra more than enough tó máa fún mi mọ́ títí dé weekend. ẹ ṣàrà tí wàá nù mí tí ẹ fẹ́ yí gọ́ọ̀tì. ẹyin kẹ lábá débi odò máa rọ mi fẹ́ yìí. you're not serious silly man. yóò ti gbọ́ ijẹ́ kí bàbá ẹ̀ máa bú mi kò sí wàhálà màá fẹ́yìn méjèèjì lẹ̀. sórí ọkàn yẹn sí wọn tí mo sọ látàrọ signboard wọn so yẹ wọn tí mo sọ látàrọ kí ni nǹkan tó lò hotel táwọn lọkọ yìí wàá gbé ìta ẹ wọn package ẹ make sense so gbogbo wọn tó tà nù ẹ ọ̀dọ̀ wa right so àwọ̀ bẹ́ẹ̀ sá. says you right. yes. most of ìlú táwa yìí náà kò sí omi odò náà máa rọ sínú table water. lọ́nà olùdádì tèmi kí ló special. owó ọ̀nà náà àtọ́nà bá ti dé bàálù ìlú máa lajú náà kí ni kan tó ń sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ náà iná rí òpó náà ló ń wò lọ ìṣó kódà máì kó yẹ lẹ́nu àárín blọọkì rà ń bẹ̀.
bá mi handle case yẹn kí bá mi ṣe gan. ẹ̀rẹ́ ń tó jókòó nínú ilé area brother mi ni àdèlè máa discuss nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ lójú ẹ̀ mo wá ń gbọ́ yín sí. ẹ wo àwọn boys kan wà ládùúgbò wa bí ẹ ṣe náà lọ kóra wọn jọ ní o mi ò tí ẹ mọ̀ ẹ wo tó máa wọlé báyìí wọ́n máa pa àyàn ni kó jíwọ̀n mẹ́wàá ló ń bá nulẹ̀ gbogbo wọn ló máa pa ẹ ṣàánú mi má jẹ́ kó pa mí ẹ jọ nítorí ọlọ́mi fẹ́ kú ẹ jọ. madam nǹkan tí ẹ̀ ń sọ fún mi ni pé àwọn kan fọ́ọ̀mù group wọ́n máa ń wọlé wọ́n máa ń lọ pààyàn iye àwọn tí wọ́n bá nulẹ̀ ẹ̀dẹ̀ lọ́ máa pa. lóòótọ́ àwa náà ti ń gbọ́ fìnnìfìnnì ṣe mọ̀ wípé n tí àwa ò bá rí a kì í sọ jáde gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ lè tẹ̀ sọ fáwa ń sìn àwa náà máa ṣèwádìí ṣe rí proper investigation tiwa tí àwa bá bẹ̀rẹ̀ láti ṣe táwa bá ti ṣe òun ló máa jẹ́ ká mọ̀ the next step nǹkan tí a máa ṣe ẹ fún mi ní ọjọ́ 6 péré ṣe rí lẹ́yìn ọjọ́ 6 yìí ẹ̀yin ẹ má wọrí ẹ gbélé gbọ́ àwọn boys mi kan wà ṣe rí squad tí wọ́n yẹn ẹ gbàgbé wọ́n ya wèrè gan and then ẹnìkan wà tó ń lead the squad yẹn àwọn inspector James òun ò sí lẹ́sìn bọ́kùn ní pẹ́ dé tó bá ti dé èmi máa tender ọ̀rọ̀ yẹn fún and ṣe máa pè ní Friday tẹ bá wo aago wọ́n yín sìn aago 6 ti lù ọ̀gá ti kúrò ní ọ́fíìsì but máa pè wọ́n lálẹ́ máa pè DPO máa tender ọ̀rọ̀ yẹn fáwọn náà by Monday mo mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀. ọjọ́ 6 ẹjọ́ ń tọrọ lọ́dún àdúrà yẹn gbà ọ́ ẹjọ́ ẹ bá mi ṣe kíákíá o mi fẹ́ kú o àdúrà yẹn gbà ẹ ṣe gan. ẹ ti ń rólòfò fún iṣẹ́ ẹni kò jẹ́ dáadáa ẹ bá wọrí ibi tí ẹ rólòfò fún iṣẹ́ dé yẹn àjèjì bẹ́ẹ̀ lọ. ibi awílàdé yọrọ bùṣe ẹrù ẹja pàtì tí kúrò lọmọlọmọ ẹ wọnú ìlú ìlọ esisi késìsì tẹ bá rí ẹwọn lulẹ̀ tó bá sọ ọmọ èèyàn lóde esisi ẹ ká bí ẹ ń kálá óyá 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 ẹ̀yin ìwọ ẹ dára yín ìwọ́dà wọ́dọ̀ ẹ̀ ìwọ́ ẹ̀ ìwọ́ bàbá ẹ̀ àgbàtà ọkùnrin ló ń gé sí bàbá. wọnú ìlú ìlọ tọ́sọ̀kùnrin ló bá dé sísí ẹ̀wọ̀n obìnrin ló bá dé sísí ẹ̀wọ̀n ẹnikẹ́ni èèyàn kéèyàn ọmọdé ilé àgbà lé ẹsẹ̀ ti kún ó ìwọ ibikíbi tí n bá dúró sí ọ̀dọ̀ mi ní ọwọ́ ó yá jẹ́ lọ. ẹnikẹ́ni ẹyẹkẹ́yàn ló yín ibi ẹ bá kù sí bájínátù ni o ọkùnrin ogun. Àyìnkẹ́ ó ìgbọ́mọ ẹ̀ lọ sọ́dọ̀ ìyá alágbo. mo pẹ́ wá nǹkan fún kó fi tẹ́lẹ̀ nù. Àyìnkẹ́ báwo lẹ̀yin obìnrin wọ̀nyí ṣe ń ṣe báyìí. ẹ lẹ́ èmi ń gbèlè. ẹ kú oko ẹ kú oko yóò wò mọ̀ kó.
rẹ̀ mọ́ wa lójú. ẹ má yìnbọn. táyé yín. ẹ̀sọ́ báyìí. ojúmọ́ rẹ̀ mọ́ wa lójú. ojúmọ́ rẹ̀ mọ́ wa lójú. ẹ wo èyí tó bá ta sí àgẹ̀rẹ̀ nù. ẹja ni ọmọ mi. kí n bá tún pariwo lọ́dún yìí. ẹlẹ́wọ̀n ní sẹ́yìn. mo fẹ́ ṣẹ̀yọ́ tí bá gbọ́ pẹ́kẹ́lẹ́ lu yín ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ta sí àgẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ẹ wò ó mo fẹ́ ṣẹ̀yọ́ ẹrù ọjà pàtì mójútó gbogbo wọn.
lálẹ́ báyìí. problem bẹ̀ náà ni pé bó ṣe wà yìí ó gbọ́dọ̀ tutù náà tàbá romi mi yẹn lè sọ pé omi tààrà fún ọmọ ká tún lò. ẹ wo tó bá jẹ́ ẹ̀ náà ní kẹ́ ẹ lọ. kò ní tó ni ọmọ tá a máa ní ìmá tó pé nǹkan. kí ló ṣẹlẹ̀ kí ló mú tó tó yẹn láì ṣe ṣọ̀gbọ̀n o tún wà lẹ́wọ̀ ètò ìlú ilẹ̀ tí ṣọ́ọ̀bù mi nìkan ní má tó mọ́ mi. àwọn bọ̀ jẹ́ sáré wo òkè mo ń gbóhùn àwọn ọkọ mẹ́rin sáré wo. ẹ wo ẹ má pẹ́ o ẹ má pẹ́ mi àtọmọ mi nìkan lẹ fílẹ̀ síbi báyìí o. ta ni mo fẹ́ pè tí kò bá tiẹ̀ lọ sí ìrìn àjò kí ni lè rí kí ni mo mọ̀ sí fẹ́ tọwọ́ bọ̀. Hello? Hello? Ó mà dé ga o. Ẹ dúró. Kí ló lè máa ṣẹlẹ̀ sí owó yìí? Èyí ọ́fíìsì kò wá. A tún wá délé àbá. Fáìlì tó yẹ kó yanjú ló kó ṣiṣẹ́ lọ́fíìsì kò ṣe. Ó gbé wá sílé. Ó tún rẹ́ nìkan lẹ̀ sí ni pé kí n gba fáìlì. Kí wá ló lè máa ṣẹlẹ̀ sí ọ̀bọ yìí? Ìlú náà ló sọ pé òun lọ, ìlú ló dágbére fún mi pé òun lọ. Mo dẹ̀ ti try nọ́mbà ẹ̀ láì mọye ìgbà, street shop ló ń sọ. Ok. Street shop again. Ó má dẹ̀ wá ga o.
ọkùnrin kí n máa kó dání ní kíláà ìfowó ṣe ẹni kí n máa kó kiri látòrọ àmọ́ kókó nǹkan tábẹ fèrè ṣe láì ṣe gbúrò láì ṣe ẹ̀fọ́ tẹ̀tẹ̀. kí ni máa ń sẹ̀yìn ọmọdé yìí kí ni máa ń sẹ̀yìn gan ẹ̀ ní làákàyè ẹ̀ farabalẹ̀ á sẹ́ẹ̀bì tí mo já ìwé fún tí mo ní oko lọ́wọ́ ṣé ìwọ̀n mọ̀ ohun tí ń ṣe ni tó rí ewé tó kó lọ́wọ́ òun ewé gbogbo nìṣe ni o bẹ́ẹ̀ mo sọ fún omi ní poro náà òjò kàtàkàtà ní poro ọ̀gbẹ́lẹ̀ koríko tẹ́ni bá ti tẹ̀ báyà tẹ̀gbẹ́ ni tó rí ewé tó kó lọ́wọ́ ewé àpòrò ni tó o bá ti jábí mélòó kan mbẹ̀ tọ̀ọ̀ra báyìí tọ̀ọ̀ra bá kèké bá tàyàn àbí tí ejò bá sànyàn àbí ìbọn ló ṣèèṣì ba èèyàn ni kódà kó jẹ́ pé tàkúté lèyìn bá wà lù lálàá oko tó o bá ti fún un ṣe báyìí oró tàkúté wọn ò ní dọmọ òun láàmú bẹ́ẹ̀ mo sọ fún ọ òdodo ọmọ sọ fún ọ pa ewé tó ń wo òun fojú sí dáadáa torí yín náà làkú fi ń ṣe gbogbo àmọ́ ẹ̀ nílà káyè ń tọ́ bá yẹ kẹ́ ẹ fiyè sí ẹ̀ ní fiyè sí torí ìtọ́ ọjà lọ́wọ́ torí ọmọ ìyá sí ń bì ní tí ìgbóná ń dà láàmú tọ́ ọ bá ti já tá a forí tá a lọ tá a forí kó gbogbo níṣe ni tọ́ bá fi pa lára báyìí rọra pẹ̀sẹ̀ báyìí ní rẹ kókò lágbàlá ni bẹ́ẹ̀ mo sọ fún ọ. tí n bá ṣe ìbọn bá mi pé ewé eléyìí ẹ̀rọ pẹ̀sẹ̀ ni. ewé tó ń wo iṣẹ́ rẹ pọ̀ ọ̀rọ̀ iṣẹ́ rẹ ibi tí ẹ̀ bá tún mọ̀ ọ́ gbà ni kò síṣẹ́ tí èsè bó ṣe wà wọ́n ń bá mi sọ ẹ tẹ̀lé mi o. ó ti máa dáa wọ́n gbé lábúlé ẹ̀rọ pẹ̀sẹ̀ ń ti lò. pètè ní irọ́ kókò lágbàdà ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbìn ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbìn. ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ìwé ẹ̀rọ pẹ̀sẹ̀ ní kòkò ní ṣe ìrírí àtúrò fi ṣe kejì ara wa lélẹ̀ ẹ̀rọ pẹ̀sẹ̀ kúrò ẹ pẹ̀sẹ̀. pẹ̀lẹ́ kúrò ẹ pẹ̀sẹ̀. ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbé ẹ̀rọ pẹ̀sẹ̀ ní. pẹ̀lẹ́ ìfàdìmí. ọ̀gá ọlọ́pàá inú mi dùn tí mo bá yín bíbá yìí ẹ wá jókòó sí síbà ẹ ń ka ní ìṣèbà àwọn tẹ́ ní kábàárà mú ẹ mú wọn àwọn tá a fẹjọ́ ẹ̀sùn yìí ẹ rí kan ṣe sí wọn yìí múmú ẹ mú wọn ìyí kíkọ́ ẹ kọ́ wọn ẹ ṣe kankan fún wọn ẹ dẹ̀ dájọ́ mẹ́fà fún mi ìjọ kẹjọ ní báyìí kí ni dáa fẹ́ ṣe fún wa wọ́n gbà tó máa pa á tán ládùúgbò àbí tẹ́ bá rí pọ́n jẹ wá tán ẹ má wọ̀rí èmi á fàdúgbò yẹn lẹ̀ fún yín má rí pé mo kókò báyìí máa fàdúgbò yẹn lẹ̀ kí ló ti ẹ̀ lé ń bẹ̀ ṣé bẹ́ẹ̀ yóò lẹ̀ pọ̀pọ̀ fún wọn kí ni ìjà pàmò ládùúgbò yẹn máa kárù mi báyìí máa èdè kò kúrò. madam ẹ má bínú I'm very sorry ṣe rí kì í ṣe wípé àwa ọlọ́pàá àmọ̀ṣẹ́ wa omi ló fẹ́ pọ̀ ju ọkà lọ ẹ rí wípé the last time tí ẹ wá bí ó jẹjọ Friday but that Friday èmi náà make promise kan fún yín pé tí mo bá dé ọ́fíìsì by Monday màá tender ọ̀rọ̀ yẹn fún DPO mo ṣe nǹkan tí mo sọ ṣe rí bí mo ṣe tender ọ̀rọ̀ yẹn fún DPO wọ́n ní kí a lọ ṣe proper investigation tiwa tá a bá ti rí any hidden agenda ká jẹ́ kí àwọn gbọ́ but from there wọ́n dẹ̀ tún rán mi lọ sí Abuja tí wọ́n wá rán mi lọ yẹn òun ló fa sábàbí wípé bóyá àti ìbẹ̀rẹ̀ iṣẹ́ ṣe rí a ti ń ṣe investigation wa lóòótọ́ ọjọ́ 4 la dá but ẹ tún wá fún wa ní ọjọ́ 4 sí ṣe rí lẹ́yìn ọjọ́ 4 ẹ̀yin ẹ gbàgbé because àwa náà ti rí àwọn traces kọ̀ọ̀kan then mo dẹ́gbà pé mo rántí pé àwọn boys mi ti mú àwọn kan ẹ̀yin ẹ kàn fọkàn yín balẹ̀ ẹ jẹ́ kó jẹ́ wípé àwa fúnra lára wa a máa rí evidence tangible evidence tó jẹ́ pé àwa gbọ́ lè fi sọ pé àwọn ní àkànlè dédé wọlé ìlú kákan máa mú ẹni tí ò mọwọ́ tí ò mẹ́sẹ̀ so ẹ̀yin ni màá bẹ̀ ẹ má bínú madam ṣe bọ́. kí sọ́bi àtọ́dẹ̀gbò onígàbìlà ké sí kẹ́yìn tó lọ́jọ́ 4 sí èmi ti fàdúgbò yẹn lẹ̀. bí ìjọ pa ní ẹ ṣe ẹ̀yin lẹ́kún fún wọn bọ̀. madam ìyàtọ̀ yín madam kọ. ẹ má waste
madam ẹ wo ẹ má waste owó. ẹ dúró ṣé àwa ọlọ́pàá ṣé yàrá kì í ṣe èèyàn mọ́ ni ẹ wo bó ṣe wọlé òkun bẹ̀rẹ̀ sí ní ṣe bla 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 lórí ọkọ lọ́kọ tèmi náà bá kàn dìde sí tí mò ń báyàwó níyàwó jà ṣé mi ò ti ṣẹ̀ sófin bẹ́ẹ̀ adé ń ṣiṣẹ́ wa. Yeah. Wo bi taba ilé ìwé ẹ̀ka kò bí àdúgbò fi kọ́. ẹ má fòyà ẹ fọkàn balẹ̀ ẹ má ṣubú ẹ ṣe sùúrù ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣé ẹ rí gbogbo wàhálà tí òbúdé bá ilé ayé yìí rí ìdààmú ìdààbò àìnísinmi ọwọ́ àwọn baba ńlá ayé ni ìbàjẹ́ pé ìgbà tí wọ́n fi òrìṣà sílẹ̀ tí wọ́n láwọn ò sin òrìṣà mọ́ kí wọ́n máa sin Ọlọ́run ọba ní ìlànà mùsùlùmí tàbí kí wọ́n máa sin Ọlọ́run ọba ní ìlànà onígbàgbọ́ wàhálà báyé ìbá ti dé báyìí àmọ́ ìgbà tí wọ́n ti pinnu páwọn ò sin òrìṣà mọ́ wọn kò ṣe kásíkánú ẹ̀ èyí ló kó wàhálà sílé ayé yín ẹ wá wo ọmọ tí ń bẹ ní ọwọ́ yín yìí ọmọ ẹ̀gbọ́n yín tó ń bẹ nílùú Èkó ni òun náà ti bá rògbòdìyàn yín lọ ọmọ rẹ̀ àmọ́ láti òní yìí lọ gbogbo wàhálà yín ìdààmú dààbò tó dé balẹ̀ ayé yín ó dópin ẹ wo ẹ gbà bí ọ̀nà rẹ̀. Thank you.